kọjá pé àwọn obìnrin inú àwùjọ yẹn bẹ́ẹ̀ bá rí wọn ẹ rí wọn pẹ̀lú aṣọ rí ẹ bá wọn bòra wọn ò ní máa rìnrìn hòhò kán láwọn wọṣọ kò ní sí hòhò láwùjọ ọ̀hún gẹ́gẹ́ bọ́lá ọ̀hún ṣe ṣàánú àwa láwùjọ wa àbí wa ilallahi al-mushtaka wa ilallahi al-mushtaka èwo la fẹ́ sọ pé àti ẹ̀dúpẹ́ ń bi eléyìí inú gbogbo àmọ́ dúpẹ́ náà ni ala kulli hal kọ́lọ́mù bá kó tán àwùjọ wa ṣe onímọ̀ yìí ó ní àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí tẹ́ ẹ bẹ́ẹ̀ rí tó jẹ́ àwọn obìnrin ibẹ̀ wọ́n bá jáde wọ́n jáde pẹ̀lú ìtìjú wọ́n wọṣọ láṣọ rí tí ó bo gbogbo ara wọn ẹ̀ ní bá wọn níbà òhò ìrìnkúrìn dépò ìsọkúsọ dépò ìrìkúrì dépò ìṣekúṣe yẹkùnná muhtashimat wọn lójú tí tẹ́bá yìí rí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin láwùjọ yẹn ọlọ́run yìí sábà fìyà tí kálé ka òkò kó fi jẹ́rú àwùjọ náà ṣẹ́rí léyìí tó bá wá ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ kò sọ́nà àbáyọ o àfi kí gbogbo aráàlú yẹn kan sẹ́rí àbí àwọn ọ̀gọ̀rọ̀ wọn torí gbà míì ó lè ṣòro torí pé ìyàtọ̀ kárí ni ìwà foríjì wọn tadarru'uhum ila Allah táwọn náà bá fẹ́ sẹ́rí wọ́n gbọ́dọ̀ sẹ́rí àpapọ̀ ni o òun ló fà ló fi jẹ́ pé àwọn onímọ̀ àwọn olùpèpè òdodo wọn gbọ́dọ̀ dákẹ́ lórí wípé gbogbo táwọn èèyàn ń wí àdánwò lórí àdánwò ni dọ̀là ọ̀sẹ̀ ntẹ́lómi ọmọ ara àwọn ìjọba ni àwọn kìnnì kan ni wọn tún wá ní nígbà tó ṣe pé sọ́bsidì ọwọ́ àṣẹ kí ló ń dara rẹ láàmú sí ọ sọ́bsidì àdánwò ọlọ́run lélẹ́yìí ọlọ́run ọba ní òun ò ní inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim àdéhùn ọlọ́run ní nǹkan ò ní yí padà sí dáadáa fún yín àfi tí ẹ̀yin náà bá yí padà o ǹjẹ́ ẹ̀yin náà rẹ̀ di hatta yughayyiru ma bi anfusihim dhalika bi anna Allaha lam yakun mughayyiran ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim àyà mi nínú suratul Anfal ọlọ́run ọba ní torí pé bọ́lọ́run ọba ṣe ṣètò ayé tó bá gbàyàn mú òun ni pé kò ní yí aburú tí ń ṣẹlẹ̀ sí yín ìnira tí ń bá yín kò ní yí o àfi kẹ́yìn náà ìjọ tẹ́ ẹ bá sẹ́rí òun lẹ́fì máa kàn nínú al-Qur'an la'allahum yatadarra'un la'allahum yarji'un bóyá wọn ò tiẹ̀ sẹ́rí torí pé sísẹ́rí yẹn òun ní jẹ́ kéèyàn bọ́ kò níbi ìyà àpapọ̀ òun ní jẹ́ kéèyàn bọ́ tọ̀ nínú ìtí ìwà fa àwọn àdánwò individual òun ní àdánwò ẹ̀ṣà yàtọ̀ sádánwò àpapọ̀ oníkálukú náà tún wá ní tiẹ̀ tí ń rò káàkiri ó ní tiẹ̀ tí ń gbé ká ẹ lè kó èèyàn mẹ́ta mẹ́rin jọ lóòótọ́ ó ti di tádánwò bá kálé tó bá ká oko kódà kẹjí káwọn èèyàn pàdé ká tó máa sọ tọ́pìkì míì pé ẹ sì kó àsìkò yìí fa ọlọ́run ò ní fi àdúrà tó pọ̀ jù nísìnyí ọlọ́run ò ní dá wa láàmú ẹ̀rí ẹ̀kọ́ àwọn epo yìí ẹ̀rí ń tẹ̀sán mọ̀ gbọ́nù ẹ̀kọ́ àwọn ẹ̀mọ̀ tó ní ẹjọ́ kẹ́ ẹ tó rí àwọn èèyàn mẹ́ta mẹ́rin tán kíra wọn ká ẹ tó wọ́n gbẹ ẹ̀kọ́ àsìkò yìí o ṣé wọ́n ẹ̀kọ́ kí ló sàsìkò yìí àmọ́ ti yé ń kálukú kò ní ìdí pé tó bá ní kí ló sàsìkò yìí ni eléyìí ọ̀gbá níbo ló ti wá tó ṣẹ̀ṣẹ̀ dé láti Saudi ni tọ̀ ní wọ́n béèrè nù
torí pé ẹ kú àsìkò yìí náà ni tọ́ àmọ́ àdúrà tá à ń ṣe yìí àṣẹ́rí ọlọ́run kúkú ṣàánú wa àkú ní kú síbẹ̀ ẹ sàmọ̀ ẹ gbogbo lóhùn tẹ́ ẹ mọ̀ gbọ́ ni ó wá dìpọ̀ kálukú wọn kálukú ń gbé tiẹ̀ káàkiri àmọ́ àdánwò tó pamọ́ tó kálukú ń tẹ̀ mára yóò tún wá àwọn tó bá fẹ́ disclose ẹ̀ yóò wá àwọn khawas pé nǹkan máa ń ṣe mu nǹkan ń ṣe mí òun ló fà àwọn tí èèyàn lè bí ṣẹlẹ̀ àwọn míì tí wọ́n ń fetí gbọ́ lóòjọ́ àwọn àfáwọn anájókòó yìí tí wọ́n ń fetí gbọ́ lóòjọ́ láwọn oríṣiríṣi pẹ̀lú mi bá rí kọ́ọ̀lù gan báyọ̀ ẹ̀rọ sì tún bà pé wàhálà dé tàtún lélẹ́yìí kí ló fẹ́ wí nísìn ó sì tún gbọ́dọ̀ gbé torí àmánà ni ó gbọ́dọ̀ gbé torí ó lè jẹ́ pé kẹ́límà kan tí wọ́n wí hùn ìwọ ò ní mọ̀ ní tí ó sọ́ọ̀fù lára rẹ̀ ó lè dá ayé ẹ̀ padà sí oríire ayé àti tàlùkìyàmà omi ó kàn ní di counseling omi kíyàn máa kọ́ kí ni ẹlòmíì 20,000 50,000 100 kò séyìí tí ó ṣùgbọ́n ẹ tọ̀ àwọn dókítà lọ àwọn dókítà tí wọ́n ń ṣèwòsàn àbí Dr. Abugani ẹ jẹ́ káwọn èèyàn máa wá kíní kan wá ẹ wo oríṣiríṣi àrùn ẹ tọ̀ àwọn olùmọ̀ lọ ẹ lọ béèrè ní tí wọ́n ń gbọ́ lóòjọ́ yàtọ̀ sí ń tẹ́lómi pé eléyìí ẹrú ọlọ́run ọba kan àjọ sọ̀rọ̀ bíjọ́ mélòó sẹ́yìn ó wá jẹ́ ọlọ́run kan bò láṣìírí níwọ̀n bá náà ni ó kàn wá jọmọ ìyá dáadáa aláàánú lẹ́kọ̀ọ̀kan tí èèyàn náà bá wá gbúrò pé lágbájá ẹrú ọlọ́run ọba kan mà ṣe báyìí ó sáré pé ẹrú ọlọ́run yìí ó fèsì kí ló dé tọ́ ó ní sábàbí ìgbà tí ó pè báyìí ó ní Fulani Sheikh ẹ má bínú ẹ̀rí mo gbọ́ tẹ́ni yìí mo rí i pé mo wá wo líìsì torí mi ń kọ́lẹ̀ nísìnyí o ó ní àkọ́kọ́ náà ẹni tẹ́ ẹ mú wáyé tí ń bá kọ́lẹ̀ 21 ní líìsì rẹ̀ 21 yìí sì ní kọ́nà mi lè sọ ó lè di March àbí April kí n tó clear 21 àwọn míì líìsì wọn ni mo ń gbọ́ náà ni torí n bá gba sálárì òun náà èmi náà gé sọ́tún gé sósì àwọn kinní kan àṣà sànú náà ni àmọ́ èyí tó bá tẹ́ lọ́rùn ní má lè èmi náà ó ti gèjè òun náà ẹ lọ wo àwọn tá ń ṣe lóòótọ́ àwọn míì ń bẹ àwọn ọ̀kẹ́ àmọ́yé làwọn yìí náà àmọ́ síbẹ̀síbẹ̀ mélòó ni wọ́n tí ṣètánì ó gbà wọ́n lágbe wípé fi yawmi dhi masghaba àwọn àsìkò téèyàn gbapò níwájú Ọlọ́run ni kéèyàn ràn àwọn èèyàn lọ́wọ́ àwọn ti gbàgbéra ẹlòmíì ọmọ bọ́bọ́rọ́ báyìí ni kódà ẹlòmíì olóhùn ò lè gbé àwùjọ kò lè padà sílùú ẹ̀ wọ́n mọ̀ dàún láàmú òun náà ní fọkànbalẹ̀ sáyénu irú ayé wo nu ìwọ ń sẹ̀mí rọrùn àwọn ara ní àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ irú ẹ̀mí wo nu ẹ̀mí èṣù nu bóòlù ṣe fẹ́ lálàáfíà wọ́lá ẹlòmíì kìí ṣe títí ẹ̀ tí ó jẹ tí ó mú ògèdè táwọn èèyàn òun ló sì kò ní sinmi ẹ̀mí níbi tá a ti lọ ẹ̀yìn ẹrúsìn Ọlọ́run òun ni pé nǹkan ń ṣẹlẹ̀ individual àdánwò ṣùgbọ́n fíkìhù àlùbálà bíyàn bá ti wá gbọ́ àdánwò yìí yóò wá jẹ́ kéèyàn mọ̀ wípé ó ní ọ̀nà àbáyọ kéèyàn ò ṣe sùúrù torí pé gbogbo ń tó ṣẹlẹ̀ yìí náà lọ́dọ̀ Ọlọ́run bó lórí bìṣẹ́ in àìbìyẹ sírí nǹkan kékeré báyìí náà ni tó bá jù báyìí lọ kò ní sí ẹnìkan kan mọ́ lórílẹ̀ Ọlọ́run ọba ní walaw yu'akhidhullahu an-nasa bidhulmihim
ma taraku ala dhahriha min dabba tó bá ṣe pé à ń gbà yín mú ní déédéé ntẹ̀ ń dánwò ni bẹ́ẹ̀ ṣe ń balẹ̀ ọlọ́run ọba jẹ́ ni sẹ́rù pẹ́ sẹ́kùmọ́ lórí rẹ̀ ni ló fi jẹ́ pé àdánwò tá à ń ṣe yìí náà bi shay'in kékeré ni bóyá sẹ́rí bóyá ṣe sùúrù bóyá bẹ́lọ́hún bóyá padà bóyá màntọ́kàn lọ́rọ̀ yín ní ṣókí ìran ẹlẹ́ẹ̀kejì nínú àdánwò òun náà ni àdánwò tí kan oníkálukú yìí òun ni ó wá gbọ́ yé òun ni ó mọ̀ òun ló wá rìkwáyà báwo ni ó ṣe bá àdánwò yìí lò ẹlòmíì látara ọ̀rọ̀ òun làdánwò rẹ̀ wàláhì ó ní ọ̀rọ̀ yìí ìrẹ̀ wá ń dàrú pẹ̀lú ọ̀rọ̀ yìí kéèyàn máa lamẹ́ǹtì pé ó tiẹ̀ ti sùn wàláhì ọ̀rọ̀ wọn ò tó gbé wọn ò tiẹ̀ rójútu ẹ̀ mọ́ bó bá rẹ́ni sọ fún un wípé ọ̀rọ̀ zaka ń kọ́ bò ní bó ló wọ́n yọ kò tiẹ̀ ṣe é yọ ní bó ló ń ṣe fẹ́ kakulétì ẹ̀ wọ́n kàn yà máa bùnbùkùbù dé ibi ó ti wọ yóò kàn ní gbogbo ẹ̀ tiẹ̀ ti sùn kò wá ní sinmi torí ọ̀rọ̀ ọ̀kan náà ọmọ ìyá kan ó fún wa ní ìró pẹ̀lú ẹnìkan ó ní ọlọ́rọ̀ ó ní ọ̀rọ̀ àgbà ẹnjìníà ni ó ní ọ̀kan nínú àwọn olówó kàbìtì lórílẹ̀‐èdè yìí tó máa fẹ́ ka nọ́mbà 1 olówó èèyàn ò ní tijú kó tó ní Fulani àbí ta nọ́mbà 1 Nàìjíríà báyìí Ogote ọlọ́wọ́ wa pè ẹrú ọlọ́wọ́ ọba yìí ìpè n ti ń pè ní ẹ̀dàkùn mi ò lè gbé kọ́ọ̀lù rẹ̀ ó tún fẹ́ gbé sẹ́fún mi àní ìṣiṣẹ́ ó ti sú mi tó ẹni tá a sì ń sọ yìí náà tí wọ́n bá ní gbogbo Allahu Akbar ọlọ́rọ̀ ni ìwọ̀n ń sá fún àwọn tí wọ́n ń pè tán tó fẹ́ gbéṣẹ́ fún ẹ tún wọ́n wá àwọn tí ń pè ń sá fún wọn pé tó fẹ́ gbéṣẹ́ mi wá nù ó tiẹ̀ ti sú mi yìí táwọn ṣe gan owó ikú tí ẹ fẹ́ nísinmi ọ̀pọ̀ àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn wà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àwọn eléyìí ìran kan ni wọ́n àwọn ọ̀tí ẹ̀ mọ́ pọ́sì wọn bóyá wọn ò sì rẹ́ni sọ fún wọn àbí wọn ò rẹ́ni pè wọ́n pé hey kíru ẹni òun kọ́kàn jì sí àdúgbò kan nínú àwọn tó yẹ pé òun náà máa pè bí ó lè má parẹ́ owó tẹ̀lé àmọ́ yọ fàfin yóò gúnfẹ̀ owó rẹ̀ yóò gúnfẹ̀ torí pé eléyìí àdánwò kìnnìkan ẹnìkan kí làwọn eléyìí fẹ́ yá ẹ máa jẹ́ ẹ establish eléyìí ẹ ṣe gbá ṣùgbọ́n èèyàn mélòó ló yé èèyàn mélòó ló rí pè sákèésì ju gbogbo ẹ lọ irú àdánwò yìí tún kálukú wa ń bá yìí báwo ló ṣe yẹ kẹrù ọba àdánwò lò tí ò fi ní ṣìṣe níwájú Ọlọ́run ṣe rí pé àdánwò ṣèyàn àbọ̀kànyàn àbíyàn wà lọ́wọ́ nira kéèsì ọ̀tọ̀ lẹ́yìn o èyí tó jẹ́ olórí ni pé bó o lèyàn ṣe ní jìn sọ́fìn bó o lẹ́sẹ̀ o ṣe ní yẹ torí pé bádánwò bá dé ó ní reason níwájú Ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam nínú hadithu Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu níjọ́ kan tí Abu Sa'id wọlé ta nabi aleyhi salatu wa salam ọwọ́ rẹ̀ anabi wa huwa yu'aq ẹ̀rí kárọ̀ ó ma kíyàn wà lórí àárẹ̀ tó jẹra kí wọ́n á gbọ́n pèpèpèpè ó ní fawada'tu yadi ala jasadi rasulillahi sallallahu mo á fọ́ kára rẹ̀ pé olóhùn ọwọ́ jómi pé òun ṣe ọlọ́run ọba ní àdánwò báyìí kan olóhùn wá rí dẹ́ni tó ṣe pé nǹkan yẹn ìnira yẹn pọ̀ òun wá bọ́ òun pé òun ṣe ọlọ́run
ṣé wọ́n ló tún yẹ kí nǹkan báyìí ó kàn. Ànábì wa ni tani ashadun nasi balaa al-anbiya, ṣé wọ́n mọ̀ pé àwọn ànábì Ọlọ́run ni Ọlọ́run bá máa fi àdánwò kàn jù ni. ó ní yudha'afu lahumul albala kama yudha'afu lahumul ajr, àdánwò tiwọn dọ́bùdọ́bù ní gẹ́gẹ́ bí ẹ̀san wọn níwájú Ọlọ́run ọba bí ṣe dọ́bùdọ́bù. Abu Sa'id wa ni ó ní bẹ́ẹ̀ ni. Ó wá ní lẹ́yìn wọn ǹjẹ́ àwọn míì tún bẹ? Ànábì ní bẹ́ẹ̀ ni. Thumma salihun, nínú ẹgbàá wa míì ó ní fal amthalu wal amthal, bí yẹn bá ṣe wá jẹ́ ní ire sí níwájú Ọlọ́run bẹ́ẹ̀ lọ́lọ́run ó sì máa mí wò. Ọlọ́run ó máa mí ẹrú wò bí ìmánì rẹ̀ bá ṣe rí, òdiwọ̀n bí ìmánì rẹ̀ bá ṣe rí bẹ́ẹ̀ làdánwò ṣe máa tó. Òṣèlá Muhammad nínú Sunan Ibn Majah wa isnaduhu hasan, Ànábì wa ní ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ṣe máa ń rí àdánwò, wa inna ahadahum, ẹ̀rọ àwọn ẹni rí bẹ́ẹ̀ látòrí àwọn àbíyá fal-amthalu wal-amthal, àtàwọn tó tún jọ wọ́n pẹ̀lú ṣẹ́ẹ̀rí. Inna ahadahum la yafrahu bil-bala, bádàwò bá wá ṣẹlẹ̀ inú tiwọn á wá dùn pé walillahi alhamd, kọ́sájú báyìí náà lọ, kọ́sá débi ìmánì. Mo sá mà wípé àdánwò yìí ọ̀ lọ títí báwọn ẹni rí sí máa gbádánwò yìí nù ó ìpè ọ̀wù ayé yìí náà lọ́ọ́ mọ́. Kọ́dà láyé yìí gan, inna ma'al usri yusra wa inna ma'al usri yusra, ṣé kò ṣáájú báyìí náà lọ. Kama yafrahu ahadukum birraha, Ànábì ní bínú ẹni kọ̀ọ̀kan yín ẹ̀ wọ́n pé alhamdulilayi ó pè wá jọra wọn báyìí, bí ṣe jọra wọn bínú tí yín ṣe dùn ìpè mo fẹ́ jẹ mo rí jẹ, mo fẹ́ mu mo rí mu, mo fẹ́ kọ́lé mo fẹ́ ṣe gbogbo pé bùkátà mo fẹ́ gbọ́ níwọ̀nba gbogbo ẹ̀ ń yọ̀tọ̀ mi, bínú tí yín ṣe dùn yẹn bẹ́ẹ̀ nínú àwọn ẹni rẹ̀ dùn pẹ̀lú àdánwò, torí pé wọ́n mọ oore tí ń bẹ níbi àdánwò, wọ́n mọ àwọn àǹfààní tí ń bẹ níbi àdánwò. Àwọn mùmínì òdodo lọ́lọ́wọ́ bá fi ní wa bashiri sabirin, torí pé àdánwò ó ní àwọn àǹfààní tó pọ̀, èyí tí akákan mẹ́nu bà bí méjì mẹ́ta lára ẹ̀ òun ni wípé kò ní àdánwò ní ṣẹlẹ̀ sí ẹrú nínú tí Ọlọ́run ọba fi ṣe ni pé ìfi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ni. Òun náà máa fi ń pè ní almasahibu almahiya, àwọn àdánwò tí pa ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó nílẹ̀ nínú sahihu Muslim nínú àdìsí ìyá wa Aisha tànàbí ní ma min muslimin tusibuhu musiba, kò sínú mùsùlùmí kan tó bá ti jẹ́ mùsùlùmí òdodo tádànwò bá wá dé bá illa kaffara Allahu biha an, àfi k'Ọlọ́run bá fi jẹ́ kàfàrà fún, yóò pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ni, yóò máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ni. Ànábì ní hatta ash-shawkatu allati yushakuha, kọ́dà ẹ̀gún tí kúnyàn lẹ́sẹ̀, ìyẹn ń lọ nísìn okùn kan lẹ́sẹ̀ pé yé kíní kan sì kọ́ mi lẹ́sẹ̀, tí ó wá discomfort, tí ó nínú rẹ̀ dùn sí pé kí ló ṣe mí, yóò sì tún lẹ́san rẹ̀ wájú Ọlọ́run tó bá ti jẹ́ mùsùlùmí tó jẹ́ mùmínì òdodo. Òṣèlá Muhammad nínú àdìsù Anas ibn Malik radiyallahu ta'ala anhu ó ní inna 'idhamal jazaa ma'a 'idhamil bala, bádànwó èèyàn bá ṣe tó bẹ́ẹ̀ lẹ́san rẹ̀ ó tó wájú Ọlọ́run. Wa idha ahabba Allahu al-qawm, bọ́lọ́n bá wá nífẹ̀ẹ́ àwọn ọjọ́ kan, Ọlọ́run fẹ́ gbà wọ́n lẹ́rú, ó fẹ́ ṣe dáadáa fún wọn, ó fẹ́ gbé wọn nípò ga. Ibtalahum,
ibi àdánwò Ọlọ́run àwọn máa gbàbẹ̀ wọlé yóò gbàbẹ̀ wọlé yóò wá dá àdánwò fún wọn. fa in radi tírú ẹni bẹ́ẹ̀ bá wá yọnu bí walillahi alhamdu tọ́ ìtọ́lọ̀ mú wá ní Ọlọ́run wà ní falahu ridha yọnu Ọlọ́run ó sì máa bá ọ yóò kàn nala ridha Allah ni yóò kàn jèrè yọnu Ọlọ́run bọ́lọ̀ bá sì ń yọnu sẹ́rú kò tún bínú sí i mọ́ wa in sakhit tó bá bínú pé ó sì jẹ́ mi bí yẹn báyìí lọ ṣìwì lórí àdánwò ẹ̀rẹ́ lómi yóò wọ̀ pé limadha ana ẹ̀rù Ọlọ́run ọba kan àdánwò ṣẹlẹ̀ sí débi pé ọba débi pọ́ fẹ́ pa okùn so ìmọ̀ wá wí gbólóhùn Ọlọ́run sàpadà gbà kóso ó ti ṣetán yányá k'Ọlọ́run ọba tó dá padà walillahi alhamdu Ọlọ́run ọba ti mú un dó ṣùgbọ́n tá a fẹ́ lò ní pé ó wá sọ gbólóhùn kan ó lọ́dún 11 lòun fi gbàwẹ̀ Monday and Thursday nígbà tó yá lòun pàtì èyí ṣe tíyẹn bá tún wá kàdánwò sóhun wá ní òun gbàwẹ̀ Monday òun gbàwẹ̀ Thursday òun ò fi wákàtí márùn-ún lẹ̀ ẹ wò ṣé trade by barter ní ọ̀rọ̀ àdánwò láàrin rẹ̀ àti Ọlọ́run ní àtẹ̀sìn haqullahi alal abid ìwọ Ọlọ́run lọ́rùn rẹ̀ ni pé o gbọ́dọ̀ ṣe nǹkan míì o gbọ́dọ̀ gbéjọsìn fẹ́lòmíì kí ló kan àdánwò pẹ̀lú ẹ̀sìn bal ẹni tí bọ́ bá ṣe súnmọ́ Ọlọ́run ọba sí fal amthalu wal amthal làdánwò fi máa dé ṣùgbọ́n tó bá dé tán ibi tí káyàn láyà rè ibi tí ẹrù tí báyàn rè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ Fudayl ibn Iyad wípé annasu masturun àṣírí òǹkàlùkù bò wà ìdábùtùlù pátá ò bá ti wá ṣẹlẹ̀ sí wọn tabayanu ìgbà wọn lẹ́tọ̀ọ́ déyàn mà pé àti bó ma nábì Ádámù ṣe ríre àti Mumin ní òdodo àti òkodoro Mumin rè eré ayé ìbẹ̀lẹ̀ yẹn ti gbọ́dọ̀ ṣọ́ra ẹni tó jẹ́ Mumin ní òdodo kọ́ wa ronú pé kí ló dé ó ṣe jóun tọ́lọ́wọ́n bá ní wa minan nasi man ya'budu Allaha ala harfin ọlọ́wọ́n bá ní ẹlòmíín bẹ ń sin lọ́wọ́n ọba rẹ̀ létí báyìí ni létí ń jẹ́ ìsìláàmù rẹ̀ létí ni lam yadkhul fil silmi kaafa ẹ̀rí fa'in asabahu khayrun itma'anna bihi bí dáadáa bá ṣẹlẹ̀ sí inú rẹ̀ ó máa dùn pé mo tó ti yẹ kó rí èmi náà fi wákàtí márùn-ún ṣeré mi fi wákàtí kódà kí n wà nù ṣọ́ọ̀bù yín tilẹ̀kùn ogun tọ́lọ̀ bá ti ṣe àwọn yóò sì wá kódà mo rí jọ́ kan mo fẹ́ ti ṣọ́ọ̀bù wọn ní àwọn ẹ̀yà dódì ọ ni èmi náà fi tọ́lọ́wọ́n ọba ṣeré ó ti rò pé òun ò fi tọ́lọ́wọ́n ọba ṣeré ní kọ́sọ́mà fi ń wá irú ronú wonú wa in asabatuhu fitnatun inqalaba ala wajhi padà wo bá dé àmì wo bá dé inqalaba ala wajhi wa olúwa ní yìí kí mo ṣe kí lọ́lọ́run fẹ́ sọ kí mo ṣe fún un gan ìwíkú yọ wá bẹ̀rẹ̀ ìsọkúsọ wá bẹ̀rẹ̀ ń gbìyànjú èmi ní rọmisáàgì mọ́sálásí wọ́n ní kíní kan ń pèrún ń ṣe irú mi ló tún wá yẹ ẹ wá wọ ọmọ burúkú kan báyìí igbó ní mu tẹ́lẹ̀ fa òun ló gẹni tí ń gọkọ̀ ọ̀hún yóò mọ̀ wá ní àwọn kìyàsá ti ṣe ìbìlìsíyà ẹni tó kọ́kọ́ ṣe kìyàsí láyé ìyẹn ni pé tọ́kọ́ fi àfiwé ẹlẹ́lọ́ ipe ó ṣe jẹ́ ìbùlísù ni ó ní khalaqtani min nari wa khalaqtahu min tin ọlọ́jọ́ra wọn ni ó dé mi ní ọlọ́dá òun nínú náà ó dó òun nínú yẹ̀pẹ̀ ana khairu minhu sẹ́mi ojú ìbẹ́ta ilé yìí ni ibẹ̀ ni ibi tí àwọn yẹn ti ṣàgbákò bí àdánwò rẹ̀ o yóò ti wá wò pé gbogbo sóhun ló yẹ kó jẹ́ òun tóun jìyà láti kéke kódà nígbà náà òun mọ àwọn táwọn jọ wà ní kíláàsì àwọn máa ń kó bìnkì ni òun ní rárá òun ò ní sẹ́lọ̀ òun tóun kìíní kan sóhun ló tún wáyé kóun fẹ́yàwó dásìkò yìí kóun máa wà tọrọ ọmọ ó gbó wọn ẹlòmíì fọmọ lóyún nífa tí wọ́n ń ṣe kìíní kan
bó lọ́lọ́run ṣe ń calculate mi ò rò pé ẹlòmíì tí ó ti faṣọ ìsìláàmù rẹ̀ ya kò sì mọ̀ ọkàn lóun jẹ́ mùsùlùmí ni látara àdánwò eré àyí ló le ọ̀nà níbi ní fàáyín rọ́ọ̀dì tó bá yọnu tó gbà pé ó yé ọlọ́run èmi ní òye falahu ridha yóò sì máa jèrè yóò máa gbẹ̀san níwájú ọlọ́run wa in sakhit falahu sukht tí n bá ń bara jẹ́ tí ń bínú bẹ́ẹ̀ ni bínú ọlọ́run ó máa sọ̀kalẹ̀ sí èyí àdánwò ẹ̀rí ọ̀kanú àwọn onímọ̀ Ibn al-Jawzi ó láburú tí ń bẹ fún ẹni tádánwò kan tí ń bara jẹ́ alladhi yuqalqilu wa yajza' wa yafza' tí ń bara jẹ́ tí ń bọ́hùn ipò ṣe jẹ́ òun ronú gan pé kí lòun ṣe òun ò rí tó bá sì jẹ́ pé nígbà tó ń ṣe kinní báyìí òun ṣe bóun ti tọrọ àforíjì ṣe mọ́lọ́run yóò sàmọ́ rorò kúrò Sátánì ó wá gbàbẹ̀ wọlé illa ma rahimallah yóò máa wá rorò kúrò làkàìrì yóò máa wá ṣiṣẹ́kíṣẹ́ ibẹ̀ ni Sátánì ti gbà wọlé sọ́pọ̀lọpọ̀ torí pé òun ọmọ wípé àsádánwò àsónítọ́lọ́wọ́n bá gbà lérò aso lè jẹ́ oore òun ló fa àdìsíta kálẹ̀ kan Ànábì ní àwọn ní ahlul iman la yafrahun inú wọn a máa dùn pẹ̀lú àdánwò bínú ọ̀pọ̀lọpọ̀ yín ṣe máa ń dùn pẹ̀lú àdùn ayé pẹ̀lú mìyìnmìyìn ayé láàrin òun lèyàn gbọ́dọ̀ ti ṣọ́ra kí ni ó wà kí ni ó ṣe sábà bíi àti kẹsẹ̀ járe tàdánwò bá wá dé ìyẹn ni pé kayfa yukshafu an albala kótó di pàdé agbani yìí a sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé nínú tí fa sábàbí òun náà ni wà ẹ̀ṣẹ̀ sẹ́rí wá ẹ̀ṣẹ̀ bó ṣe lè bí àdánwò tí kárí bẹ́ẹ̀ ló ṣe lè bí àdánwò tí bá oníkálukú náà lẹ́yọ ẹyọ ṣẹ̀wárí oore tí ń bẹ níbi àdánwò àtàǹfààní ẹ̀ òun ni wípé bíyàn bá jẹ́ gbogbo ìgbà tí àdánwò bá ṣẹlẹ̀ sí ẹni rí mùmínì òdodo oore náà ni ó jẹ́ fún kódà kó jẹ́ wípé Ọlọ́run ọba fi bá a wí lórí ẹ̀ṣẹ̀ kan ni torí pé yóò rántí ẹ̀ṣẹ̀ yẹn pé káì kó má ṣe pé ẹ̀ṣẹ̀ báyìí tó ń ṣẹ̀ ni ṣẹ̀wárí kẹrù ó rántí ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ síwájú tó fi wá lọ pé àbí nítorí ẹ̀ ni àdánwò yìí fi ṣẹlẹ̀ oore ló jẹ́ fún kódà ó ṣeéṣe lọ́dọ̀ Ọlọ́run kí àdánwò yẹn má lọ mọ́ ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n òun ti ẹ̀ ronú kan ẹ̀ṣẹ̀ ìwọ̀n túbà ẹ̀ lọ́tọ̀ wa yad'u bi kashfi albala anhu yad'u rabba òun wá ń bẹ Ọlọ́run pé Ọlọ́run bá ń gbádùn òyì kó mo mọ̀ pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ ni mí inni zalamtu nafsi mo mọ̀ pé mo ṣàbòsí ẹ̀mí ara mi yóò tún máa wá gbapò níwájú Ọlọ́run torí pé kò túmọ̀ sí pé gbogbo ẹni tádánwò bá kàn òun ló torí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ṣe é ṣe k'Ọlọ́run ọba fẹ́ fi fọ̀ ọ́ mọ́ ó ṣe é ṣe k'Ọlọ́run fẹ́ fi gbé ga nípò òjíṣẹ́ ńlá Muhammad ó ní Ọlọ́run nínú àdìsí tó rinlẹ̀ ó ní Ọlọ́run ọba a máa pèsè ààyè kan kalẹ̀ fún ẹrú ẹ̀ pé ìwọ ló láàyè yìí sẹ̀ wala yablughu ṣùgbọ́n kò tí ì rí iṣẹ́ rẹ̀ ṣe dé bẹ́ẹ̀ iṣẹ́ rẹ̀ ò dé bẹ́ẹ̀ ẹ̀sìn rẹ̀ ò dé bẹ́ẹ̀ ìwà rẹ̀ ò dé bẹ́ẹ̀ Ọlọ́run wa ni ayé tá a pèsè fún ọ yóò jẹ́ tiẹ̀ àdánwò lọ́lọ́run fi wá gbé ń di Ọlọ́run kan fàdánwò kankan ni
ó lè má rí jẹ, ó lè má rí mu, ó lè fàdánwò kankan látara ọmọ, ó lè fàdánwò kan látara òbí, ó lè fàdánwò kan látara olùbágbé, ó lè jẹ́ bí iṣẹ́, yóò sá máa ní hamun aw ghammun aw huznun, ìkẹ́kọ̀ọ́ sá máa bá ládánwò nínú ẹ̀mí. Gbogbo tí wọ́n mú ẹ̀san máa wá gun orí ẹ̀san, ipò rẹ̀ máa wá ga wájú Ọlọ́run. Nínú àwọn oore tí ń bẹ níbi àdánwò nù, orin ilẹ̀ nínú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad, Ànábì ní Ọlọ́run a máa dán ẹrú wò nígbà míì kó tó kú láyé pẹ̀lú àwọn àdánwò tẹ́mi rẹ̀ tí ó tẹ́fẹ̀ẹ́ gbọ́n, àmọ́ yóò dúró látara wípé Ànábì ní títí tó fi jẹ́ pé yóò fi kú láyé, àbí yóò máa lọ gan yóò máa bọ̀, wa laysa alayhi khati'a, kò sì sí ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn rẹ̀ mọ́, kò ní sí ẹ̀ṣẹ̀ lọ́rùn rẹ̀ mọ́. Fayamutu naqiyan maghfuran lah, yóò kàn kú yọ lọ bọ́ lọ́hùn lẹ́ni tó ti ráforíjìn Ọlọ́run ni. Òun ni lọ́pọ̀lọpọ̀ ìgbà bó bá rẹ ẹlòmíì, bí yẹn bá rí àárẹ̀ tó ṣe ẹlòmíì, ẹ̀rù abayàn pé ẹni tó lọ kí gan ara ó níyàn, ṣùgbọ́n ó ṣeéṣe ó lè ti ní àwọn sayyi'at, àmọ́ Ọlọ́run fẹ́ fi fọ̀ ọ́ mọ́. Ìfọ̀mọ́ ni pàápàá jùlọ mùmíní o, mùsùlùmí òdodo, ìfọ̀mọ́ ni àdánwò, àárẹ̀, mùsíbà, àwọn àkólé kan ìjẹ. Torí pé ilé ayé yìí kìí ṣe darul qarar, kìí ṣe ilé tí ó wà stable, èyí kó lè padà sí ilé tí ó stable. Wa inna daral akhirata lahiyal hayawan, Ọlọ́run ní bẹ́ẹ̀ bá fẹ́ lo life, ó ní wa mal hayatu dunya illa lahum wa la'ib. Ilé ayé yẹ ilé bí eré bígbà tí yẹn ń ṣeré bẹ́ẹ̀. Ó wá ní wa inna daral akhirata lahiyal hayawan law kanu ya'lamun. Ilé alkiyama ni ilé sẹ̀mí, bí yẹn bá fẹ́ claim pé mo fẹ́ lo life, Ọlọ́run ní lahiyal hayawan, alkiyama ló wà o. Mo fẹ́ kọ́másán, lahiyal hayawan. Mo fẹ́ jádùn lónìí, ẹ̀rí ẹlòmíràn ní mo fẹ́ gbádùn ara mi lónìí, lahiyal hayawan. Ọ̀kan nú àwọn ẹrúsìn Ọlọ́run, ó wá sọ́dọ̀ olùmọ̀ àgbà Sheikhul Islam náà Ibn Baz, kẹsì Ibn Taymiyyah o, bàbá dáadáa, bàbá rí, lọ́mọ́sá bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa kẹ́ wọn náà láwì. Kódà kéèyàn fẹ́ lè sọ pé ta látún wá ní sọ́rọ̀ wọn, ó kẹ́ wọn àgbà bẹ́ẹ̀, aran kan bẹ́ẹ̀, ṣùgbọ́n kí láwì rahmatulahi alayhi. Bàbá rí ẹrú Ọlọ́run ọba kan, ó wá ké wá bá wọn, ó wá complain ọ̀rọ̀ ìyàwó ẹ̀, ó wá complain ọ̀rọ̀ ìyàwó ẹ̀ pé báyìí pé the next thing wọ́n kọ́ lẹ́ni òun ó ṣe gbá. Bàbá ní kí ló wá fẹ́, ó ní wàláhì òun fẹ́ kọ́ lọ́hún sóbìnrin míì fóun tí ò ní jẹ́ kíní kan. Wà ní ẹ̀ má tara ẹ̀ jẹ́ fil janna, àlìjánnà ló ti rí yìí hùn. bọ́ fẹ́ mi ọ padà sẹ́yìn pé ikọ̀ tí ẹ wá gbé kan bí òwú jango nítorí padà wí nù. manage ni wọ́n bó sì bílẹ̀ ayé ṣe rí nù. sórí èyí tí wọ́n fẹ́ ń ò lè rí fil janna. àmọ́lé ayé yìí ilé ayé àdánwò ni pé wọ́n ti ẹ̀ fàdánwò mi ọ̀fẹ́ ọlọ́mọdé má tàn rẹ̀ jẹ́ àmọ́ o kò túmọ̀ sí pé ẹrú ọmọ wa sọ pé n prepare ara mi kalẹ̀ ni o torí táwọn náà bá dé o tún gbádùn ọba tún sọ yìí o yà wọ́n ní kí ló dé pé gbogbo ohun tó ń ṣe ni ìyínsá mo ń dira mi kalẹ̀ ni torí mo mọ̀ wá dánwò de mo má sọ ìwọ tún nù ìmọ̀ ni ìwọ tún nù o yìí tún fẹ́ di nǹkan mi wọ́n sá máa bẹ̀ tiẹ̀ sì máa bẹ̀ tọrọ kí ni was'alullaha al-afiya anabi ni ẹ má tọrọ àdánwò o torí pọ́lọ́hún bá lè ṣe ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó máa wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó sì lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó sì lọ jẹ́rọ̀rùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó bẹ́tà àmọ́ kò sọ pé mo gbogbo ọlá tí ń bẹ fún àdánwò yìí mo gbogbo òpò wọ́n sì láwọn ànàbíyá àwọn ni èmi náà fẹ́ ń di amúsálù ọlọ́run èyí tí wọ́n á retí ẹ̀ báyìí
mo wá prepare mi torí ìjọ tó bá dé ìwọ ta ni ọ́ ìjọ tó ń ṣe ńlá Muhammad aleyhi salatu wa salam tó wọlé tẹ nìkan anabi wá rí pé ara yìí pọ̀ kí ló dé báyìí anabi ṣe èsìkò sàdúrà kan Ọlọ́run bẹ́ẹ̀ ni òun bẹ́ẹ̀ lọ́hùn kí ló bẹ́ẹ̀ lọ́hùn pé Ọlọ́run gbogbo tí ó bá jẹ́ distress fún mi lálùkìyàmà tètè jẹ́ máa rí láyé ń bí anabi ni irú àdúrà wo ló bẹ́ẹ̀ lọ́hùn yìí ó lẹ́mìí ẹ̀ wala tas'alillaha al-afiya bó bá ń bẹ́ẹ̀ lọ́hùn pé Ọlọ́run sá ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn àwọn àgbàlagbà rere tí wọ́n máa ń ṣàdúrà pé lẹ́mìí àdánwò Ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkùn anabi Abbas radiyallahu ta'ala anhu gbàtọ́lọ̀ bá anabi pé anabi mo fẹ́ kó fún mi ládùn àti màá ṣe ó ní fas'alullaha al-afiya wal mu'afata fi dunya wal akhirah ìwọ sáà máa sọ pé Ọlọ́run sá ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ sábà mi lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà bá dáhùn bá dé báyàn bí Ọlọ́run bá báyàn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyàn sì máa mọ̀ pé inú yóò sì máa dùn afu wa mu'afani àmójúkúrò Ọlọ́run àti mu'afani kò mí pé yóò sínú àdánwò ṣùgbọ́n Ọlọ́run báyàn lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ anábì Ádámù gbọ́dọ̀ mọ̀ wọn rẹ̀ la yatamanna yanna ahadukumul bala ẹnìkọ̀ọ̀kan yín ò gbọ́dọ̀ tọrọ àdánwò ẹ gbọ́dọ̀ tọrọ ẹ sì má sọ pé mo ń múra dé ni o torí mo mọ̀ pé yóò dé wọ́wọ́ níbolo ti mọ̀ ẹ máa ní kí ló dé ó ní torí pé wọ́n ti ní gbogbo mùmí ní wọ́n máa dánwò rárá o máa bá tiẹ̀ lọ sí máa tọrọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi wà nínú àwọn adhkaru sabah wal masa tí yẹn máa ń ṣe Allahumma inni as'aluka al-afwa wal mu'afata fi dunya wal akhirah Allahumma inni as'aluka al-afwa wal mu'afata yóò tún wá béèrè fi dini wa dunyaya wa mali fi dini wa ahli wa mali Allahumma astur awrati wa amir rawati ila akhirih ẹrú Ọlọ́run ọba kan ó pe baba Ibn Uthaymin alayhi rahmatullah ó ní òun ní di àdúà tó ń fẹ́ máa tọrọ fáwọn ọmọ òun ẹ̀ bá wọn àbíyamọ bí wọ́n ṣe lákòólé kan ọmọ ya ọmọ mi bàbá ni sàsíkàrù sọ báà ni lóun máa ń ṣe wọlímàsá yìí máa ń ṣe ó ti tọrọ fọ́mà ó ní ó ní bẹ́ẹ̀ ni ó ní sọ màdúrà yìí Allahumma inni as'aluka al-afwa wal mu'afata fi dunya wal akhirah Allahumma inni as'aluka al-afwa wal afiyata fi dini wa ahli wa mali tó o ti tọpa ara ilé rẹ ó ti ṣe kíni tààmì ó ti ṣàkóyàwó ó ti kọ́mọ rẹ sínú ìkà máa wu ẹlòmíín gbà mí pé àwọn ọmọ mi Ọlọ́run jẹ́ wọ́n páàsì Ọlọ́run jẹ́ wọ́n yege jẹ́ ká jèrè wọn jẹ́ ńlá lùbáríkà jẹ́ ń ṣe tọ́ kò ṣe nǹkan kan kéèyàn máa rò ó àmọ́ tó bá tún àwọn àdúrà súnà àdúrà nàbì sallallahu alayhi wa sallam àkóyàwó ni li'annahu uti jawami'ul kalim ọ̀rọ̀ díẹ̀ báyìí àmọ́ oore tó kó sínú ìwọ̀gùn ò lè fojú ya fọ́tò rẹ̀ tán nínú àwọn oore ẹ̀yẹn rúṣin Ọlọ́run níbi tá a ti lọ òun náà ni wípé sẹ́ẹ̀rí tí àdánwò bá kan ẹrú àsìkò yìí ló yẹ kẹ́rú wò pé yes kó wá bá ẹ̀mí ara rẹ̀ sọ̀rọ̀ kó pé ó ní ntọ́lọ́wọ́n bá gbà lérò kó máa wá fúnra rẹ̀ ní ròódùnú kó máa ké káàkiri torí pé ẹ̀rí Ibn Rajab aleyhi rahmatullah ó ládánwò tí ṣẹlẹ̀ sí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn látara àdánwò tún wá ṣẹlẹ̀ látara àdánwò wọ́n wá lù sí oore méjì wọ́n lálá kọ́kọ́ òun ni wípé àdánwò lèyí tí ń bá o ó wá bara jẹ́ ó sì wí ó sì sọ àdánwò ni ó ṣẹlẹ̀ sẹ́lómi ẹ̀sìn ni ó sì dínkù àbí kó padà máa ṣe ẹ̀sìn yẹn níṣe pé olúwa rẹ̀ níṣe ó tún sọ̀rọ̀ lẹ́nu olúwa rẹ̀ ṣe ìwọ̀n ń ṣe níṣe túláàsì bígbà tí yẹn ń fọ́sì yẹn sẹ́sìn ẹ̀mí rẹ̀ ò gbé pẹ́pẹ́ mọ́ ẹni tó ti ń dárayá tínú rẹ̀ ó máa dùn
bó bá jí lóru tẹ́lẹ̀ yóò jí yóò ṣe bó bá jí ń gbà mí tó fẹ́ jí lóru tó bá rántí pé mo kú jí lóru òun náà yóò lẹ́yìn sẹ́rù mi ní jí lóru yóò tún sùn padà sẹ́rù rẹ̀ ní jí lóru ọ̀dà sẹ́rù rẹ̀ kọ́ ní jí lóru pẹ̀lú àdánwò yìí látara bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n máa ṣìṣe irú wọn sì ní wọ́n ti ṣílẹ̀kùnlẹ̀ fún ṣẹ̀tán tí rẹ̀ bá gbọ́gbọ́kúgbọ́ kan nísìn ìpètọ̀ ìwọ tó ń sọ pé kínní ṣé bó ṣe máa bá kínní náà nu ẹ̀sìn ṣe kínní kan má máa ń tọ́kàn lọ́rọ̀ rẹ̀ ìwọ náà kàn wọ́n ọ̀tọ̀ àbí mi ní kínní yìí ń bá wí ni ìka dé èṣù wọlé ọwọ́ akú pé ṣé yọ̀ọ́ ra ayé jòkó àbí yọ̀ọ́ tẹ́ni àbí yóò wulẹ̀ kan bẹ́ẹ̀dì yóò gbé mọ́tàrásì sí wàhálà wa dé báyìí èṣù ti wọlé náà àfi kó tètè léṣù yẹn jáde pé kí ni ń ṣe mí àdánwò yìí bá sẹ́yìí wá ni asásìkò yìí gan ló yẹ kí n ló fi jẹ́ pé béèyàn bá fẹ́ ní àkóyawọ́ kò níbi àdánwò nínú àwọn ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni asọ́bùr ẹ lọ gbogbo àyà nínú alukur'an tí ọlọ́run ọba ti ṣàlàyé ìtẹ̀yàn fi bá àdánwò lò àbí béèyàn ṣe gbé ayé gan àti béèyàn ṣe bá àwọn ìṣẹ̀lẹ̀ lò àdánwò ni wàhálà kan ni ìṣẹ̀mí ilé ayé ni ìlà ìlò kan ni mo fẹ́ ni mo kọ̀ ni fi sarra wa darra ó le ó dẹ̀ ni ọlọ́run ọmọ ni wa bashiri sabiri gbogbo àwọn onísùúrù ẹ fún wọn nínú ìdùnnú àbí kó ní innama yuwaffa sabiruna ajrahum bighayri hisab àwọn onísùúrù ni wọ́n jèrè inú kò sí ní tó tóbi ju ìbá àdánwò lò pẹ̀lú sùúrù lọ sùúrù number 1 kí n kọ́kọ́ ní sùúrù pé àkọlé ọlọ́run ọba ló mélé yìí wá mi ní ṣìwí mi ní sísọ àwọn èèyàn wá ní lẹ́vù níbi sùúrù yìí lẹ́vù ẹlòmíì ìmánì rẹ̀ ga níbi pé inú rẹ̀ ó sì máa dùn ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ nínú àwọn ẹni àná ó ní lásìkò tí àdánwò bá ṣẹlẹ̀ inú wọn máa dùn ni tó bá lè nítorí wọn sàmà pé ọkọ̀ ṣáájú báyìí lọ wọn á mà sí pé alhamdulillah bihadha alqadir síbi náà ni yóò kéré ẹ̀yányá ni ládàáwò tó lé ìrìnkọ̀ ṣáájú báyìí náà lọ toró ń mọ̀ wípé àdánwò yìí ntí ó ti ẹ̀yìn ẹ̀ bọ́ orí ọlọ́run ọba ni àdéhùn ni gbogbo ẹrú tó bá dá eléyìí mọ̀ tó bá ní yẹ̀kín lórí ẹ̀ yóò ọlọ́run ọba ó ti ṣàánú ẹ̀ o wọ́n bí Imamu Shafi'i alayhi rahmatullah wípé nínú kí ọlọ́run ọba kó gbà fún yàn bí Yorùbá ṣe máa wí pé kọ́lọ́run ọba gbà fún yàn kí gbogbo ẹ̀ sá máa ṣe kó dúró kó máa ṣẹ̀sìn ẹ̀ tẹ̀kẹ̀yẹ̀mù ẹ̀rí nígbẹ̀dẹ́mukẹ́ àbí kádàáwó sì máa kan yàn wọ́n bá fẹ́ ṣe nǹkan míì gbogbo ẹ̀ sá lé àmọ́ ń ṣe sùúrù èwo ló lóore jùnú méjèèjì Imam Shafi'i ni kí lè fi wéra wọn yìí fa innahu la yumakkanu illa bisabr ìkan ò lè jásáyọ̀ fún yàn àfi kó ti ṣe sùúrù síwájú bọ́lọ̀ sí báwọn anábì ọlọ́run ọba lónú èyí ní sọ pé nínú kó yé gbogbo nǹkan máa di rọrùn kó máa ṣe kinní kan kọ́rọ̀ rẹ̀ máa jásáyọ̀ ó ní ẹ lọ wò tó bá jẹ́ ìjásáyọ̀ rere tí èsè ìsèdèraj tí èsè orí ẹ̀dẹ́ o ó ti ní tó ti àwọn àdánwò kan ló ti là kọjá kọ́lọ́run ọba tó ní àwa ṣetán ẹ̀rí ẹ̀wùgbà tó ròyìn àwọn ànábì ọlọ́run tó ní waja'alnahum a'immatan yahduna bi amrina nígbà wo lamma sabaru wa kanu bi ayatina yuqinun ọlọ́run ọba ní àṣẹ wọn lẹ́ni síwájú lẹ́ni rí
wọ́n padà jẹ́ àìmà al-imamatu fi ddin. òun ló fa sheikh al-islam sọ ọmọ kéwù rẹ̀ sọ la tunalu illa bis-sabri wal-yaqin. bẹ́ẹ̀ bára àwọn èèyàn tí wọ́n bá jẹ́ nire lójú nínú ọ̀nà ẹ̀sìn tán já síwájú pé àwọn aṣíwájú wa ní nínú ẹ̀sìn, àwọn ẹni ire tá ń tẹ̀lé nínú ẹ̀sìn. waja'alna a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun. tẹ́ bá rí wọn láwọn ànábì Ọlọ́run ìtọ́ sọ wọ́n di àìmà òun ni wípé wọ́n ṣe kí ni o, wọ́n ṣe sùúrù ni o. òun ló fa Imamu Shafi'i ní atẹmukin kéèyàn ó padà balance pé ọ̀rọ̀ àwọn eléyìí ẹ̀sìn yìí dúró lára wọn, ìmọ̀ yìí dúró lára wọn, ìwà yìí dúró lára wọn, ìpèpè wọn táwọn èèyàn ń rí wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ dáadáa. kò easy o. Ọlọ́run ní lamma sabaru àmì wọn wò àwa rí i pé wọ́n ṣe sùúrù. ibẹ̀ ni Imamu Shafi'i ti káyà yìí wípé èèyàn ò lè rí tẹ̀mù kín kọ́lọ̀ wọn bó kó mú yàn dúró pé ọ̀rọ̀ rẹ̀ níyànjú àfi kó ti ṣe sùúrù. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, ọ̀rọ̀ sùúrù yìí ipò tó ga ni. ẹrú Ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó wá ní ìgbà tí oore bá wá ṣẹlẹ̀ sóhun lẹ́rú máa ń bà wọ́n torí òun mọ̀ pé òun náà fìtínà ni. kí lóun mọ̀ tí ó tẹ̀yìn rẹ̀ bọ́ báyìí nǹkan máa ń dùn yóò bọ́ mọ́ àwọn àdúrà wa nù ní ìmọ̀ bóyá nílọrin ó ní kinní kan ìgbà tí ń bá ń dùn ọmọ ìjẹ́ ọ tán àwọn náà sì mọ̀ pé irọ́ náà ni ẹ̀rí ọmọ ìjẹ́ ọ tán kò sí tọ́lọ́run ò lè mú wa kì í lọ bẹ́ẹ̀ kì í dùn lọ bẹ́ẹ̀ ó lè kan ṣùgbọ́n ǹjẹ́ adùn tá ń pè ládùn ǹjẹ́ òun ni àgbàlérò padùn agbọ́dọ̀ dádùn mà adùn ni pé kéèyàn ó dúró kó ṣe sùúrù lásìkò tó yẹ kó ṣe sùúrù. adùn ẹ̀mí ládùn òun ló fà ọ̀kan nù àwọn onímọ̀ ó ní inna fil jannati ladha adùn kan bẹ lálìjánná adùn ni bẹ́ẹ̀ yẹn ọba tọ́ adùn ayé wò tí ọba tọ́ adùn táyé wò kò lè tọ́ adùn tàlìjánná wò kàlùkìyàmá wò wọ́n ní kí la dùn náà wọ́n lòun náà ní sùúrù asọ́búrú ala al-makari ìṣe sùúrù lórí àwọn nǹkan tó kàn kọ́. èèyàn gbọ́dọ̀ sọ pé gbogbo nǹkan mo fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ó fẹ́ kó rẹ̀ ọ́ ó fẹ́ kí nǹkan kó ṣe ọ́ ó fẹ́ kí kinní kan naam lóòótọ́ ni ẹ̀mí jubilati ala dhalik àmọ́ tó bá dé gbà pé yes Ọlọ́run mélé ìwà nù ó ní reason kí ló wá kàn nínú àwọn tó kàn tí àdánwò fi ṣe payá èèyàn kọ́kọ́ ní sùúrù ni o. sùúrù number one tó sì jẹ́ olórí jù bó ló ṣe fẹ́ bá a lò tó ò ní bara jẹ́ téèyàn ò ní ṣìwí tó ò ní rìnrìn kùnrin tó ò ní sáré kárí àwọn tẹ́ ń lọ sábà àwọn tẹ́ ń lọ képe yìí àwọn gan ní tiwọn wọ́n kàn tó ń fi tiyín kún tiwọn ní wọ́n kàn fi làákàyè yín ṣeré ni. níjọ́ tí gbogbo mùsùlùmí tán bá understand eléyìí ìgbà wọn ni ìmánì wọn bil qadar ló tó nítumọ̀ o. ìgbà wo náà tó ní ìmánì pẹ̀lú kádàrá lẹ́yìn eléyìí nínú ọ̀nà tí ẹrú tí tún fi takò àdánwò òun náà ni àdúà. ọ̀pọ̀ àdúà ẹrú ọ̀wá ní dákẹ́ torí pé n tó ń wí yẹn Ọlọ́run fẹ́ gbọ́ Ọlọ́run fẹ́ gbọ́ inú Ọlọ́run ọba ń dùn bó o ṣe ń ṣàdúà yẹn kọ́dọ̀ orin ilẹ̀ nínú ọ̀rọ̀ onṣẹ́lá Muhammad wípé ẹrú ọmọ bẹ́lọ́hún inú Ọlọ́run ọba ó sì máa dùn sí pé ẹrú mi àwa náà ní ké pè báyìí Ọlọ́run ọ̀wá ní ṣe ń tọ́fẹ́ fún torí pé inú rẹ̀ ń dùn wáyé ṣe pẹ́rẹ́ yọkùnmọ̀ ní alhamdulilayi rabbil alamin ó lé gbogbo láti ayé àbífọ́ gbogbo 7 years létí ní bá bọ̀ àmọ́ àti dúpẹ́ nísìn òun ni ọ̀wá ní ráyè mọ́
pé wàláhì kò sáyè mọ́ ni àwọn náà máa ń ṣe àsìkárù wọn kan ìgbà tí gbogbo ẹ̀jẹ̀ fi lé mọ́sà yọkàn di ohun gbàgbé ni ọlọ́wọ́n mọ̀ wá lọ lára òun ò sì mọ wípé òun gbẹ̀san rẹ̀ toró pé ọmọ ènìyàn ọlọ́wọ́n bá ní innal insana la yatgha ọmọ èèyàn di kòkì ni arra'ahu istaghna tó bá ti rí pé òun rọrọ̀ nísìn ìka kan ò ní ṣe kí ni o ìka kan ò ní àwọn Yorùbá ní ìka ṣé mo ìka kan máa ń wọ̀ di ni mi ò mọ bó ṣe jẹ́ ṣùgbọ́n wọ́n ní tán gbà lérò ẹ̀rí òun ni pé ẹ̀rí pé ìwọ náà kọ́ ni wàláhì kò sáyé mọ́ ni gbogbo kínní kan kí n tó kó ní kínní kan ó sì ti pọ̀ ṣẹ̀ṣẹ̀ kò sí ti káàfù tó bọ́ mọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ wọn tún ní o tún ní jáde ni ó ní mo fẹ́ kí ti káàfù yìí mọ̀ kọ́ntínú ni ìwọ náà lọ́wọ́ di pé ọ̀rọ̀ àyìnlé lo 2 hours bó làwọn yẹn ṣe ń lo 2 hours nínú mọ́sálásí náà wàláhì àsìkò òun ní fa arọ̀ ha o ìsìtẹ́gínná owó ti dé ọ̀rọ̀ ti dé nígbà míì bí ọlọ́run bá kẹ́ẹ̀rú wàláhì yóò sì jìnnà sọ́lọ́ àmọ́ ọlọ́run fẹ́ ṣàánú ẹ̀ ní ọlọ́run wà lọ lára yóò máa wá bẹ̀ lọ́hùn yóò wá múra sẹ́sìn yóò sì máa gbapò níwájú ọlọ́run ṣùgbọ́n wọn máa yóò mọ ó lè mọ àwọn pé kí ló dé wọ́n yẹ sẹ́pútẹ́ù al-ijaba wọn kò àdúrà yóò gbà ní ó gbà ń gbà sí ni alihu ala Allah ìwọ sátún máa ṣe má dákẹ́ ló fi jẹ́ pé gbogbo nǹkan ó ní reason lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ọba fẹ́ràn kó máa gbọ́hùn ẹ̀rú kó wá sí nǹkan tó lè ṣípayá ntọ́ ń fẹ́ kó ṣípayá yẹn àfi kathratu du'a ẹ̀rí ọ̀rọ̀ àdúrà àwa náà ti máa ń tó kó sínú amóore rẹ̀ àmọ́ bí ó ṣe tó àmọ́ ọ̀nà tádùá àwọn aràn tí gbà níwájú ọlọ́run inú kọ́lọ́run ṣe ń tọ́ fẹ́ yẹn ní yárayára àbí kó di ilé rẹ̀ àbí kọ́lọ́run fi di ewu míì àbí kọ́lọ́run tẹ̀ wulẹ̀ fi pamọ́ di ọjọ́ àlùkìyámà tẹ́lómi bá gba fáìlì rẹ̀ báyìí wọ́n yóò sì kábàámà pé yéé ó sì tún wá gbàdúrà eléyìí ọlọ́run ọba eléyìí náà tí mo pèrè yọ ọba ti wá àṣà yóò dọ̀bẹ̀ lónìí tí ó fẹ́ pé kó wọn bá káyé òun kó tiẹ̀ mọ́ kó gbogbo ẹ̀ kó lè yẹ́nyẹ́ fóun kó òun padà wá bá báyìí pé ayé tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ sì nígbà tí ń bẹ lọ́hùn yẹn mo pé ní gbogbo ẹ̀sìn wá rí wa ọlọ́run àbí mo tún tọ́ ìmọ̀ múra sí náà ni ẹlòmíì kan ṣàdúrà àwọn pé tọ́ àṣà máa ṣe náà ni máa ṣe sì gbà pé wàláhì àdúrà rẹ̀ ń gbà ọlọ́run ọba ń dùn sí ọ bó ṣe ń bẹ lọ́hùn ọba yẹn lópin ìgbà tó ṣe pé ó sì ń bẹ ọlọ́run náà ni pé ó kò ìwọ ni òye àdúrà gbígbà àdúrà ṣíṣe nínú ọ̀nà tí ọlọ́run ọba fi ṣípayá àdánwò ni lọ́pọ̀lọpọ̀ ìgbà tí yẹn bá wá bẹ ọlọ́run ọba yẹn ọlọ́run ọba ṣípayá ẹ̀ pàápàá jùlọ al-istighfar tútúbà kọ́pọ̀ ìtúbà ló fi jẹ́ pé àdúrà tá a ṣe gan ọgbọ́dọ̀ ní tútúbà nú ní bẹ̀rẹ̀ ní lópin ẹ̀ ẹrú ọgbọ́dọ̀ fi istighfaru lẹ̀ wa tawbatu ila Allah kọ́mọ ní astaghfirullah wa atubu ilayhi kó sì máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pé alábòsí ni mí mo fúyẹ́ ọlọ́run ìwọ ẹni hoho ni mí ìwọ ni ọ daṣọ bomi láṣìírí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìpọ̀ládùá kó sì máa tọrọ àforíjìn kọ́ mọ́ àwọn ara rẹ̀ níwájú ọlọ́run nínú ẹ̀ òun wá ní kathratu sadaqa Allahu akbar sàrà àṣìṣe tẹ̀ ń wò yẹn kì í sì ń kéré o kọ́dà ẹni tí ì ṣe mùsùlùmí kì í eléyìí òpó àpẹkúlẹ̀ àti mùsùlùmí o sẹ́ni gbogbo yìí tá à ń sọ tẹ́lẹ̀ àdúrà kìnnìkan mùsùlùmí ẹni tí ì ṣe mùsùlùmí tẹ́lẹ̀ àdúrà wo lẹ fẹ́ kó ṣe kí lẹ fẹ́ kó ṣe nínú àdúrà bó ṣe sùúrù bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kèfèrí bó ṣe sùúrù kò lè jèrè ẹ̀ lálùkìyámà bó ṣe tẹ́lẹ̀ ó ṣe sùúrù ó ṣe fúri rẹ̀ bó pokùn so tọ́ ó tún lọ kánjú bá àgbákò míì ní tó fúyẹ́ ju nítorí pé òun fi háyé lọ àfi téèyàn bá jẹ́ mùsùlùmí ló tó jèrè àmọ́ bí ọ̀rọ̀ sàrà ṣíṣe ọkàn jẹ́ pé kò ní jèrè rẹ̀ lálùkìyámà ni àmọ́ ìtì di fún ọmọ ènìyàn láyé
kódà yìí blọ́ọ̀kù àdánwò ni kódà fún ẹni tí èsè mùsùlùmí kàtẹ́tù wá sọ mùsùlùmí ẹni tó jẹ́rú sìn Ọlọ́run ẹni tó jẹ́ ẹni tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sàrà ṣíṣe kìí ṣe nǹkan eré ní kọ̀kọ̀ ní gbangba ní kí mùsùlùmí ó gbìyànjú láti máa ṣe sàrà ìblọ́ọ̀kù àdánwò ni ntí wọn ọ̀ràn kan ntí ọmọ ntí òun kan lọ tiẹ̀ ni ó sì wà pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ sí Ọlọ́run ọba náà lọ́ wá kẹ́ lórí ló ṣe yahdihim bí imanihim imani rẹ̀ ń lọ́lọ́run fi sàmánà ẹ̀ ìwọ̀n lẹ́kùn sẹ́ẹ̀rì nínú sẹ́ẹ̀rì rẹ̀ ọwọ́ mójútó sàrà ṣíṣe Ọlọ́run ọba fi blọ́ọ̀kù àwọn ewu tóun náà ní mọ̀ omi Ọlọ́run á sì fi hàn tí ó kà pé kínkínní ló kù ìmọ̀ pé kó tó wà ń bẹ̀ mo fẹ́ ṣe kínní kan tán kínkínní ló kù wọn là kọjá tán yóò sì mọ gbọ́ kínkínní ló kù ó yẹ Ọlọ́run sórí bó ṣe kú kínkínní ń Ọlọ́run kàn fẹ́ fàpẹrẹ hàn bóyá ẹrú sìn ni tó pọ̀ ní sàrà ṣíṣe nínú ẹni tí Ọlọ́run ọba máa ń yọjú tí sì máa àpẹẹrẹ rẹ̀ pẹ́ látàyè lọ ni tí máa tètè hàn jù òun náà ni kéèyàn pọ̀ ní sàrà ṣíṣe eléyìí òun náà ni ibi tí a ti dára dó abẹ́ ọba Allah subhanahu wa ta'ala an yaruddana ila dinina raddan jamila èyí tá kọ́kọ́ bẹ̀ Ọlọ́run kọ́lọ́run ọba kó já mọ̀ ìsìlámù yìí kó já mọ̀ pàtàkì ẹ̀sìn yìí kó sì já gbàgbọ́ yẹ nínú àgbọ́ yẹ òun náà ni ká gbàgbọ́ yẹ kí ni ń jẹ́ àdánwò ká sì gbàgbọ́ yẹ báwo là á ṣe bá mùsùlùmí nígbà tí àdánwò bá ṣẹlẹ̀ sí Ọlọ́run o gbogbo mùsùlùmí Ọlọ́run o mọ́sàbá wa mú wọn dúró Ọlọ́run mú wa dúró gbogbo ẹni tá àdánwò kàn Ọlọ́run mọ́sà fúyẹ́ àdánwò wọn bá wa ṣe káṣífù rẹ̀ bá wa sọ ìṣòro wọn di pẹ̀tẹ́lẹ̀ ìbànújẹ́ àkólé kan ìdààmú ẹ̀mí Ọlọ́run mọ́sàbá wa fúyẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ kọ́dà ẹlòmíì lè bá a lọ tí ó di kèfèrí ẹ lọ wọ ẹlòmíì tí máa ló di kírísítẹ́nì ó di kírísítẹ́ kínní kan ẹ lọ wo ohun tó ṣe yóò nígbà tó ń ṣe gbogbo bísíǹsì ń sàn wọn lọ lẹ kínní kan wọn bá ní kínní kan wúrúwúrú wo lélẹ́yìí àbóhùn wá kínní kan àwọn kan gbé káàkiri ní ibẹ̀ wọn wá padà gbé lọ ṣọ́ọ̀tì kan ibẹ̀ lòun ti wá ṣọ́ọ̀tì fàṣọ́ọ̀tì fi dúníyà wal àkhírà ó sì ṣọ́ọ̀tì láyé ó ṣọ́ọ̀tì lálùkìyámà tọ́ Ọlọ́run kó ṣàánú wa o Ọlọ́run kó mú wa dó Allahumma inna nas'aluka thabata ala al-haqqi wal-huda wa an yu'inana ala hadha ad-din wa an yubarika fi jami'i juhudina wa an yu'inana ala ta'atihi innahu huwa as-sami'un qaribu mujibu ad-da'awat وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين